sẹ́yìn lè kọ́ lẹ́ máa kọ́ ṣe mùsùlùmí ni àwọn bàbá alákú bàbá yín wọ́n ti ṣe mùsùlùmí kó lóde pẹ́ délé ayé náà wàá máa sọ àwọn ọmọ aranjú ẹ̀ sì èrè ni. àwọn tó kó jàlábíà sórí tí kò sọ pọlọ ńbẹ ẹ ti fẹ́ sọ̀rọ̀ ayé de táòtù ẹ ti fẹ́ ká máa rí yín gẹ́gẹ́ bí criminal ẹ lọ arrest ẹ lọ pa ó bú àlá ó bú igbá. àwọn ìlànà wèrè wo leléyìí ẹ hànà níyìn ni ẹ burú o. àwọn tó ń bẹ́ orí ènìyàn àárí tí wọ́n rò àwọn minor something tí ò ní láárí wọn lè lè mọ kàrámà. ní orí wa gẹ́gẹ́ bí anọ́mà gbogbo wa ti ya wèrè. ẹni tó dún èèyàn ẹ báyìí mi tí gbọ́ pé wọ́n arrest yẹ. àwa la tún bẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ bá wà fáwọn tó kùn ín lẹ̀. egungun wa ò le sí yẹn. nǹkan tẹ́ ń jà lé lórí ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ ẹ máa bú eléégún. àwọn bàbá yẹn ń wò yín níran. kristẹni mùsùlùmí ìṣẹ̀ṣe wọn ò lè rẹ́. bísínẹ̀sì kan làwọn mẹ́ta ń ṣe. gbogbo apáta onírọ́ àti kristẹni àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe. àwọn máa ṣépè sọ́ra wa títí ayé ni. ìwọ tó bá jẹ́ mùsùlùmí òdodo tó bá bú ẹ gan o gbọ́dọ̀ gbèjà ara. ìwọ tó bá jẹ́ pásítọ̀ òdodo tó bá bú ẹ o gbọ́dọ̀ gbèjà ara. ìwọ tó bá jẹ́ aláwo gidi tó bá bú ẹ o gbọ́dọ̀ gbèjà ara. ẹ ti sọ ẹ̀sìn the cultist. You are a useless human being. àwọn ibi tí Muhammadu ti ṣe kan tó dá preach ẹ̀ fàyè kì í ṣe kẹ́ máa fọlọ́pàá léra ayé every day. ẹ níṣẹ́ ni you don't have job. wọn mọ ẹran tó ń kóra wọn sórí íńtánẹ́ẹ̀tì tó ń gbóga tó ń ranjú hàn bí ẹ hànà. ẹ̀yin àfáà gidi tẹ̀sí wà ẹ pé àwọn ẹhànà tó wà nínú yín yìí wọ́n fẹ́ bà ẹ̀sìn yín jẹ́. wọ́n bú Ọlọ́run ẹ jẹ́ kọ́ Ọlọ́run ẹ jà fún ara tó bá yẹ pé Ọlọ́run gidi ni. ẹ kọ́ tí bí kẹ́ bá mi send ẹ̀ sí àwọn mùsùlùmí Ìlọrin. mi ò fẹ́ dáhùn sí ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ gbọ́ máa dáhùn sí. ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àlàáfíà ni. but ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tí wọ́n tẹ́ fi ṣe aṣojú yín lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ti fẹ́ sọ ẹ̀sìn yẹn lẹ́nu. ilé ayé tí a wà yìí àtìtàn tó bá gba ọ̀bùn mọ́ra ló máa ń kún. kìrìsìtẹ́nì gba ọ̀bùn mọ́ra ló fà tó fi kún fàyà lẹ́ni. ẹ ṣe ẹ̀sìn mùsùlùmí ẹ mú àwọn ibi tó dá nínú ẹ̀sìn mùsùlùmí ẹ mú àwọn ibi tó dá nínú ẹ̀sìn mùsùlùmí kẹ́ sọ ẹ̀ fún ayé. ẹ má mú ibi tó worst nínú ẹ̀ ibi tó worst ẹ̀ lẹ́ ń sọ. ẹ lọ arrest ẹ lọ pa ó bú àlá ó bú igbá. that is a worst part. ẹnìkan ò kí ń gbèjà Ọlọ́run. ìwọ tó bá jẹ́ mùsùlùmí òdodo tó jẹ́ mùsùlùmí tòótọ́ tó bá bú ẹ gan o gbọ́dọ̀ gbèjà ara ẹ. ká máa sọ pé Ọlọ́run. ìwọ tó bá jẹ́ pásítọ̀ òdodo tó bá bú ẹ o gbọ́dọ̀ gbèjà ara ẹ. ìwọ tó bá jẹ́ aláwo gidi tó bá bú ẹ o gbọ́dọ̀ gbèjà ara ẹ. nǹkan tó ń lò ẹ ló máa gbèjà ẹ. ayé ò ní wá rí tiẹ̀ sọ. ìwọ fúnra ẹ ló máa wá lágbájá mo ti ṣẹ̀ ẹ́ dáríjì mi láti ìgbà tí mo ti sọ̀rọ̀ sí ẹ làwọn màláìka ti ń lé mi kiri. àwọn èèyàn Ọlọ́run nìyẹn. ṣùgbọ́n eléyìí tẹ́ ń ṣe yìí ẹ ti fẹ́ sọ̀rọ̀ ayé de táòtù ẹ ti fẹ́ ká máa rí yín gẹ́gẹ́ bí criminal. and then ìwé tí ẹ kà ní Nàìjíríà kò yé mi o. ènìyàn ṣẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ní kó máa gbé lọ sí Ìlọrin. ṣé kò sí lọ́ọ̀yà lẹ́kọ̀ọ́ ni? ṣé kò sí ọlọ́pàá lẹ́kọ̀ọ́ ni? ṣé kò sí ilé ẹjọ́ lẹ́kọ̀ọ́ ni? báwo lẹ ṣe modernize Nàìjíríà? tí kókó bá ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn agbófinró wà lẹ́kọ̀ọ́ ìdájọ́ tó tọ́ wọ́n ṣe fún lẹ́kọ̀ọ́. tí ìkókó bá ṣẹlẹ̀ ní Kwara State lọ́ọ̀yà wà ní Kwara adájọ́ wà níbẹ̀ ọlọ́pàá wà níbẹ̀ they will do the necessary things. ìgbájú òun ló jẹ́ wípé kí ẹnìkan kúrò ní state ẹ̀ kó lọ state ẹlòmíì kó lọ arrest èèyàn láì jẹ́ pé ní ẹ pa èèyàn àbójalè. àwọn ìlànà wèrè wo leléyìí níbo lẹ ti rí àwọn ìlànà wọ̀nyẹn?
ta ló la àwọn rules and regulations yẹn sílẹ̀? I don't understand this your constituency or constituency. I don't understand. Tí bá ń gbọ́ nǹkan mi ní Nàìjíríà, mi ò kò mi kí n máa sọ̀rọ̀ torí ó máa ń wà irritating fún mi. Ẹnìkan ṣẹ̀ ní Ọ̀yọ́ state. Ọlọ́pàá wà lọ́yọ̀ọ́. Adájọ́ wà níbẹ̀. Lọ́yà wà ńbẹ̀. Everything wà ńbẹ̀. State yẹn lè máa fẹjọ́ ẹ̀sùn. Tẹ́ bá fẹjọ́ ẹ̀sùn state yẹn, okay, wọ́n pe ẹni yẹn nǹkan báyìí náà sọ pé ó ṣe. Ìṣẹ̀lẹ̀ create Nàìjíríà láti máa fìyà jẹ àwọn ènìyàn. Tí ẹ bá gbé ènìyàn láti Ìbàdàn lọ sí Ìlọrin, ẹ fẹ́ lọ fìyà jẹ ni. Kí àwọn èèyàn ẹ̀ tún lè gbóúnjẹ láti gbé wá sí Ìlọrin. Owó mọ́tò tó máa fi máa wá sí kóòtù. Ẹ wò yẹn. Ẹ hànà níyìn ni, ẹ burú o. Are we animals? Kí ló ta fi nira wa lára? My problem with Nigeria is ẹni tó pa èèyàn a ò rí tìyẹn rò. Àwọn tó ń bẹ́ orí ènìyàn a rí tí wọ́n rò. Àwọn minor something tí ò ní láárí, tí ò ní stomach, òun lè máa lé egungun sí, òun lè máa kàrámà. That is the reason why you see Oba Solomon. Mi ò fẹ́ máa dáhùn sí ọ̀rọ̀ yín ní Nàìjíríà mọ́. Mi ò fẹ́ máa bá yín sọ anything. Because I see you as person that they don't know what they are doing. Mi ò rí wa gẹ́gẹ́ bí anormal. Gbogbo wa ti ya wèrè. Everybody. All of us. A ò normal. Ìṣojú wa ni kidnapper fi gbé ọrùn èèyàn sókè tó dù. Sójà rí. Ọlọ́pàá rí. President rí. Governor rí. Rep rí. Everybody rí. Ẹni tó dú èèyàn ẹ báyìí mi tí gbọ́ pé wọ́n arrest ẹ. Àwa la tún bẹ̀ wọ́n pé ẹjọ́ bá wà fáwọn tó kùn ílẹ̀. Egungun wa ò lè sí yẹn. Ẹ̀yin àfá àwọn yìí ẹ ò bọ́ ìta kẹ́ protest fún yẹn. Kẹ́ protest fún yẹn wípé àwọn tó ń pa èèyàn yìí kí la fẹ́ ṣe sí. Ẹ jẹ́ ká jẹ́lì wọn, ẹ jẹ́ ká pa wọn yẹn. Àwọn tó kàn wíìrì gbè lórí íńtánẹ́ẹ̀tì lásán tó ń wá nǹkan tó fẹ́ jẹ. Ó ní egungun yín wá ń le sí. It's unfair. Ìwọ tó ní ọmọ lọ́mọ lára ó lè rí àlàáfíà. People sì máa mú ojú ẹ. Wùsùwùsù máa bò ẹ. Ẹ máa ní èèyàn lára kò dáa. Ẹ ní èèyàn lára gan ní Nàìjíríà, especially ẹni tó bá rí ṣe tó bá lówó lọ́wọ́. Ẹ ti sọ ẹ̀sìn di cultist. Ẹ ti sọ ẹ̀sìn di ẹgbẹ́ òkùnkùn. Àwọn nǹkan tó dá nínú ẹ̀sìn Mùsùlùmí pọ̀. Ẹ wà ẹ̀sùn yẹn fáyé. Ẹ sọ yẹn. Ẹ sọ àwọn ibi tí Muhammadu ti ṣe nǹkan tó dá ẹ preach ẹ fáyé. Kì í ṣe kẹ́ máa fọlọ́pàá léra ayé every day. Ẹ ní sẹ́ni, you don't have job. Don't have job. When a nation is producing stupidity, that is the answer. Say àwọn tó ń ṣe technology, say àwọn tó ń ṣe ọ̀nà yẹn ṣe ló fẹ́ máa ráyè lọ máa farọ́pàá mú èèyàn kiri títì. Ló fẹ́ máa ráyè gbọ́ pé lágbájá kan bú mi, tẹ̀mẹ̀dọ̀ kan bú Muhammadu, ìkan bú Jésù, ìkan bú Ọya, ìkan bú ìkòkò bàbá ìsásùn. It's lack of jobless. Ẹ̀yin ìjọba Nàìjíríà, ẹ lọ ṣe àtúnṣe. Ẹ lọ ṣe àtúnṣe gan. You need a lot of àtúnṣe to do. Ẹ ti bà gbogbo Nàìjíríà jẹ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe.
irú kéèsì ta lọ́lọ́run yẹn nísìn gbókùn tẹ̀ jẹ́ pé ọmọ yẹn ọmọ ẹran ni ọmọ tó lọ́pọlọ ni tó mi fẹ́ dáhùn sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ torí kò mọ̀rọ̀ ẹ sọ yà gbókùn tẹ̀ jẹ́ pé kò lọ́pọlọ a mọ̀ pé ìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ ló jẹ ná pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ̀ a mọ̀ pé orí ẹ̀ burú ná pé kò lọ́pọlọ sórí but ọ̀nà tẹ́ wá fi gbàgbé yẹn is a stupidity you don't need it. Okay? Ọlọ́pàá wà ní Ìbàdàn, adájọ́ wà ńbẹ̀, police wà ńbẹ̀, everything wà ńbẹ̀. Ẹ lọ fẹjọ́ ẹ̀sùn ńbẹ̀, ọmọ yìí ṣe kan báyìí. Ó yá, kí la fẹ́ ṣe? Ó yá, ẹ arrest ẹ. Okay, ó ti wá. Wọ́n ní ó ṣe kan báyìí, wọ́n ní ó ṣe kan báyìí, wọ́n ní ó ṣe kan. Ṣé ó jẹ̀bi? Olóhùn jẹ̀bi. Nǹkan tó bá tọ́ ṣe fún náà. Instead of kẹ́ wá gbé láti Kwara láti Ìbàdàn lọ sí Kwara to go and do what? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìgbà is a slap to Ọ̀yọ́ state. To mi mo bí tẹ́tí rí mentality yín. Ìjọ́ wo ni àwọn ará Ọ̀yọ́ wá gbéyàn láti Ìlọrin rí? Ìjọ́ wo ni pastor ẹnìkan lọ láti Lagos state tó lọ arrest èèyàn láti Ìlọrin? Wípé torí pé ó ń bú Allah, torí pé ó ń bú Jésù, àbí torí pé ó ń bú ìṣẹ̀ṣe. Ẹ wàásù nǹkan gidi, tí mùsùlùmí ọ̀rọ̀ àwọn alukoran verses kan wà tí ẹ bá ń gbọ́ inú yín máa dùn láti ṣe mùsùlùmí. Ṣùgbọ́n hooligans tó wà ń bẹ̀lẹ̀ ń wàásù ẹ̀ fún ayé. Nígbà bí ó ṣe ṣẹlẹ̀ lánàá mo rí àwọn àfáà gan tó ya jáde bí oyin bí ẹhànnà olóyè Sunday Igboho yẹn wọ́n gbọ́dọ̀ arrest ẹ̀, wọ́n ti ṣàbòsí ojú yín náà ti pa gbogbo àgbáyé tán ẹ̀rí kankan sọ nígbà yẹn. You are a useless human being. You are jobless. You have job, man. Kí lẹ fẹ́ gbà nínú kẹ́ máa nira àwọn èèyàn lára? Kí lẹ fẹ́ gbà ń bẹ? Ẹ wá ẹ̀sùn, ẹ ṣe wá sí gidi. Ìjọ́ wo lẹ gbọ́ pé bàbá yìí, kí ló kọ bàbá tó kú lọ́jọ́ mẹ́ta yìí, bàbá Bello? Ìjọ́ wo lẹ gbọ́ pé wọ́n máa ń fọlọ́pàá lé èèyàn kiri títì? Ṣé wọn kì í bú bàbá yẹn ni? Ẹ̀yin àfáà gidi tẹ́sí wà. Ẹ pé àwọn ẹhànnà tó wà nínú yìí wọ́n fẹ́ bà ẹ̀sìn yín jẹ́. Ẹ pè wọ́n sí ọ̀dà. Ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn gidi ni. Ẹ̀sìn tó dání. Ẹ má yẹ káwọn kan bà iṣẹ́ yín jẹ́ náà. Wáàsí la máa ń gbọ́ lẹ́nu bàbá Bello all the time. A bá àwọn ìjọba sòótọ́ ọ̀rọ̀. Sọ pé nǹkan tó ń ṣe kò dáa. Báwo lẹ ṣe níbo lẹ́yìn ti rí àwọn àfáà àti tiyín báyìí? Go and stop all this nonsense. We are ojú ti là. This is 2026. Ojú ti là. Ní say ní anything. Ibi tegungun ti lé ẹ lọ arrest ẹ. Ṣé ẹ ń gbowó ń bẹ̀ ni? Are you collecting money there? Don't need it. Wọ́n bú Ọlọ́run ẹ, jẹ́ kí Ọlọ́run ẹ jà fún ara ẹ̀. Tó bá yẹ pé Ọlọ́run gidi ni. Tó bá bú Ọlọ́run mi, jẹ́ kí Ọlọ́run mi jà fún ara ẹ̀. Tó bá Ọlọ́run gidi, ṣé wọ́n máa ń gbèjà Ọlọ́run ni? Tó bá bú ẹ, tó bá jẹ́ èèyàn Ọlọ́run, jẹ́ kí ẹ̀mí tó ń gbénú ẹ kó gbèjà. Anybody ò lè pa ẹnìkan. We are just deceiving ourselves. Okay? Ẹ wo àwọn bàbá ẹlẹ́bùrú ìbọn yẹn. Ìgbàkígbà tí bá ti rí bàbá yẹn, inú mi máa ń dùn sí bàbá yẹn. Kí ló fà tí inú mi fi máa ń dùn sí? Wọ́n máa ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ ni. Tí bá máa wo bàbá ẹlẹ́bùrú ìbọn yẹn, oníṣẹ̀ṣe ni bàbá yẹn. Wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lẹ́. Nínú gbogbo àwọn mùsùlùmí tó wà ní Nàìjíríà báyìí, ẹnìkan péré mo rí nínú wọn. Mo dẹ̀ máa sọ all the time. Tí mo rí wípé ẹ̀sìn yẹn ó yé nínú, ó yé níta.
òun ni àfáà tó máa ń pè ní ẹ̀bùn olúwa yẹn. Mi ò mọ̀ rí, mi ò rí rí, but wáàsí ẹ̀ iyì ẹ̀ máa sí. Ó ní àwọn àfáà kan tí mo like tẹ́lẹ̀, but lọ́jọ́ mẹ́ta yìí mo tuntun gbọ́ wáàsí wọn. Wọn ò fẹ́ ṣe àwọn àfáà, wọn ò dẹ̀ fẹ́ gbèsè yìí ṣẹ̀ sí, wọ́n sì gédé, wọ́n sá kiri, wọ́n wà láàrin méjì, mo ń wò wọ́n bá dé pé ní orí wọn, mo ṣe báyìí, ìwọ yà àfáà ṣekúnṣẹ́yẹ, ṣé èèyàn lọ́ọ́ máa ṣekúnṣẹ́yẹ ni? Tó bá mọ̀ pé o fẹ́ máa sòótọ́ tán, tó bá mọ̀ pé o fẹ́ gbèsè yìí mùsùlùmí ẹ̀, máa gbèsè yìí mùsùlùmí ẹ̀, tó bá mọ̀ pé o fẹ́ gbèsè yìí ṣẹ̀ṣẹ̀ ẹ̀, gbèsè yìí ṣẹ̀ṣẹ̀ ẹ̀, má máa ṣekúnṣẹ́yẹ, má máa yà lọ díẹ̀ kó tún padà. Ẹ lọ gbọ́, ẹ̀yin tí ẹ bá fẹ́ gbọ́ ìhìn rere, tẹ bá fẹ́ gbọ́ wáàsí, ẹ lọ fọ́lù ẹ̀bùn Ọlọ́run, bóyá ẹ̀bùn Olúwa náà ń pè ní àfáà yẹn, ọmọ kékeré ni. Wáàsí ẹ̀ kò ní tabá anybody, everybody máa fẹ́ gbọ́. Kìí sàwọn ọmọ ẹran tó ń kóra wọn sórí íńtánẹ́ẹ̀tì tó ń gbóògà tó ń ranjú hàn bí ẹ hàn náà. Ojú wọn bó ti jọ ti kidnapper already. Tó bá ti ń wo ojú wọn, àti mọ̀ pé ojú àwọn eléyìí, wọ́n máa gbé èèyàn kàwọn eléyìí. Wọ́n máa sọ, àwọn máa ranjú hàn. Ayé èkìlá apànìyàn ni ẹ̀ ń sí èrè ni. Kí ló ń gbénu yín? Kí ló fa ogun rárá àdá ṣe gan-an? Who are you people? Sẹ́yìn lè kọ́lé máa kọ́ ṣe mùsùlùmí ni. Àwọn bàbá alákú bàbá yín wọ́n ti ṣe mùsùlùmí kó lóde pẹ́ dé ilé ayé náà. Wọ́n palẹ̀ ayé run náà. Ní 20 years, 10 years ago, let's say 20 years ago. Okay, kátẹ̀ gbé wá sílẹ̀ díẹ̀. Let's say 10 years ago. Àwọn èèyàn máa sọ fún wa wípé a fẹ́ lọ sí ìlú Ìlọrin, ìlú àwọn àfáà. Tẹ́ bá gbọ́ àfáà nígbà yẹn, ẹ̀rù ìjì gan máa mú ẹ, ẹ̀rù máa bà á. A fẹ́ lọ rí àwọn àfáà. A rí ìlú yẹn gẹ́gẹ́ bí ìlú Ọlọ́run, ìlú Allah. Ìlú tí wọ́n ti ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀, tọ́lọ́run ṣe kíni, tọ́lọ́run ń gbọ́. Láyé ìgbà yẹn a ò gbọ́ wípé àfáà kan gbógun ti oníṣẹ̀ṣe. A ò gbọ́ pé oníṣẹ̀ṣe kan gbógun ti àfáà. A gbọ́ pé àfáà kan gbógun ti kìrìsìtẹ́nì gbógun ti àfáà. Ayé ìgbà tí a ń sọ yìí, tí mo bá fẹ́ ṣe èkó sí mọ́sálásí, kìrìsìtẹ́nì á lọ, babaláwo á lọ. Tó bá fẹ́ ṣe ìkan ní ìṣẹ̀ṣe, mùsùlùmí á lọ, babaláwo á wá. Everybody á lọ. Kí ló dé? Are you God? Oh, Nasapa. Kì í ṣe dandan kéèyàn wá ìhùwà wèrè kó tó dìpọ̀ máa lówó náà. You don't need it. You don't need that ìhùwà wèrè kẹ́ tún lówó. Àwa lówó lọ́wọ́ náà, a ọkàn láìkì ìgbéraga ni. Àbẹ́gbọ́gbọ́ Oba Solomon fọlọ́pàá gbé èèyàn rí ni. Ẹ mọ̀ nǹkan táwọn èèyàn fojú mi rí lórí íńtánẹ́ẹ̀tì ni. You don't need it. Nǹkan tó máa fìyà jẹ wà nínú mi. Mi ò ní ìdàtí báyìí sọ anything. Okay? So please, mo bẹ̀ yín tó Ọlọ́run. Ìwà ẹ̀sùn wà nínú àlùkòrán. Ẹ̀bùn Olúwa pọ̀ lórúkọ máa nìyẹn. Ẹwà ẹ̀sùn, àwọn ìwà ẹ̀sùn wà nínú àlùkòrán tó jẹ́ pé èèyàn máa gbọ́. Tó jẹ́ pé wàá ronú, wàá think. Kò sí ibi tí kò tó dá ò sí o. Ìkò tó dá wà nínú ẹ̀sìn mùsùlùmí o, àfi tá bá fẹ́ máa ṣàbòsí o. But àwọn nǹkan tí ò dá ni wọ́n ń promote nínú ẹ̀. Nǹkan tó dá wà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì o, àfi tá bá fẹ́ máa ṣàbòsí. Ṣùgbọ́n nǹkan tí ò dá làpọ̀lọpọ̀ ń promote. Nǹkan tó dá tó dìbò wà nínú ìṣẹ̀ṣe. Ṣùgbọ́n nǹkan tí ò dá là ń promote. Ẹ jẹ́ ká fi eléyìí tó dá ẹ̀ sílẹ̀ ká fèsì àwọn nǹkan tó dá ń bẹ̀ náà. Why? Èmi o mùsùlùmí o, wọ́n fẹ́ arrest rẹ nìkan o, wọ́n fẹ́ pa ẹnìkan o, wọ́n fẹ́ kí ló dé?
ẹ̀yin ọmọ Yorùbá ọmọlúwàbí la pera wa ẹ jẹ́ ká modernize ẹ̀sìn wa yìí ó lágbára o ẹ jẹ́ ká modernize ẹ̀ wàhálà ẹ ti fẹ́ pọ̀ jù àwọn èèyàn ń kégbe ìjọba ò lè dá sí kíní ìjọba ò lè dá sí torí ẹ̀sìn náà àwọn ìjọba ń jẹ kò sí nǹkan tí ìjọba fẹ́ dá sí bẹ̀ because bí ìjọba bá gbèsè ẹ̀yìn kìrìsìtẹ́nì nìsín tó bá fẹ́ dìbò 2027 àwọn mùsùlùmí ò ní dìbò fún wọn tí ìjọba bá gbèsè ẹ̀yìn mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì ò ní dìbò fún wọn ìkọ̀ tí ìjọba fásá fún kì í ṣe pé wọn mọ̀ kọ́ tó ń ṣe ìjọba mọ̀ pé Nàìjíríà ti dàrú ó mọ̀ pé wọ́n ti fẹ́ fi ẹ̀sìn bà ayé jẹ́ olóyè Sunday Igboho wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbá o ẹ ní rí dààmú ẹ ní kánjú kú gbogbo ìròyìn ní rere sí ilẹ̀ Yorùbá ó máa wá sí ìmúṣẹ o ṣe rí olóyè Sunday Igboho yẹn is a nice man is a nice man is a nice man mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lolóyè Sunday Igboho ti sọ fún mi pé òun fẹ́ wá ké mi lẹ́kọ̀ọ́ mi ò fún wọn lésì o torí pé kí ni báwọn ti fẹ́ kí ni mo fẹ́ fi gbà wọ́n lálejò níbo mo ti fẹ́ rówó níbo who am I ta ni mí Oba Solomon àmà drive wá sẹ́kọ̀ọ́ àwọn agbèyẹ yìí sá mi ò fún wọn lésì owó mo fẹ́ fi gbà wọ́n lálejò èlò ló wà lákàntì mi mi ò ní wọ́n kọ́bọ̀ he's a nice man and a very humble man so man nìyẹn òpó kan ni wọ́n nílẹ̀ Yorùbá o ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń gbógun ti man nìyẹn ẹ̀ ń gbógun tira yín ni o ẹ̀ ń gbógun tira yín ni o ẹ̀ má gbógun ti Sunday Igboho olùgbàlà yín ni lọ́la o ẹ mọ̀ pé ó pẹ́ tí mo ti ń sọ̀rọ̀ nípa máà nìyẹn ó pẹ́ tí mo ti ń back máà nìyẹn èèyàn gidi ni máà nìyẹn o kì í ṣe olímọ̀tara ẹni nìkan o ó ní owó tó lè fi jókòó sáyé ẹ̀ tó ní ta sẹ́nibọ̀dì o ẹ̀rí mọ́tò tó wà nínú ilé ẹ̀ o kì í ṣe ọmọ ojú ọ̀rọ̀ lárí o ó jẹ́ ẹni àìmọye olówó tẹ ní Nàìjíríà tí ò rí ti yín rò bó báwọn kẹ́ kú dànù kò kàn wọ́n o Sunday Igboho èèyàn gidi ni o èèyàn ò kì í wà kó má níbi tó kùn sí o ẹ má jẹ́ kí àwọn àtọ̀húnrìn wà kan kó máa ṣẹ́ǹjẹ ọkàn yín o Sunday Igboho òpó kan ló jẹ́ nílẹ̀ Yorùbá o ẹ má fi bá anybody ṣeré o ẹni àfáà tó bá ti ń bó Sunday Igboho ẹ wọ díẹ̀ mú ẹ kẹ́ máa ṣépè fún because àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá nìyẹn àwọn àrìnwọ̀ ilẹ̀ Yorùbá tó yẹ pé wọ́n wá from nowhere wọn lórí ìrun bí ok òòṣà ọ̀kẹ́ ń ṣèyàn kékeré o ẹni akẹni ò wípé lọ sí olùgbàlà àwọn ènìyàn o who is tani Ọlọ́run ẹ wo bó ṣe dúró tì nǹkan tó ń pè ní èèyàn nìyẹn nǹkan tó ń pè ní iṣẹ́ ìránṣẹ́ nìyẹn nǹkan tó ń pè ní èèyàn Ọlọ́run nìyẹn kì í ṣe èèyàn Ọlọ́run tó ń fi ọlọ́pàá halẹ̀ mọ́ ènìyàn kì í ṣe ènìyàn Ọlọ́run tó máa oppress àwọn ènìyàn tó yẹ pé wọn ò lówó lọ́wọ́ àwọn tó kó jàlábíà sórí tí kò sọ pọlọ ń bẹ no well if you are a man of tó bá jẹ́ ènìyàn Ọlọ́run wo gbọ́dọ̀ máa ṣe ìkan láti fi múnú àwọn èèyàn dùn àwọn tó bá wà nínú ìdè láti tú wọn sílẹ̀ ni kì í ṣe láti máa fi bà àwọn èèyàn nínú jẹ́ láti máa fi kó bá àwọn ènìyàn láti máa fi pa àwọn ọmọ ọlọ́mọ lẹ́kún no nǹkan tẹ́ ń jà lé lórí ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ kọ́kọ́ bú ẹ máa bú eléégún ẹ máa bú ọya ẹ máa bú igbá ẹ máa bú kòkò bàbá ìsásùn àwọn bàbá yẹn ń wò yín níran àwọn ọmọ dé wọ́n dẹ̀ láwọn fẹ́ gbẹ̀san wàá dẹ̀ máa bú wọn wàá dẹ̀ máa bú ẹ kó ló bá kú jókòó sílé ẹ èwo ni face to face pé ẹ fẹ́ para yín kí lẹ fẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ bá wá pa tán sí kí lè rè yín ok tẹ bá pa ẹ̀sìn ok tẹ bá pa ẹ̀sìn sẹ́ẹ̀ lómi ò ní tú dìde èèyàn mẹ́rin lẹ fẹ́ pa àwọn máa ṣépè sọ́ra wa títí ayé ni kìrìsìtẹ́nì mùsùlùmí ìṣẹ̀ṣe wọn ò lè rẹ́ ìdí tó wọn fi lè rẹ́ ni wípé bísínẹ́sì kan làwọn mẹ́ta ń ṣe olúkàlùkù fẹ́ tajà ni
tẹ́ bá dé òyìnbó ẹ wá rajà mi o èmi ní kinní kan o ọjà mi ló náìsì jù ọjà mi ló gùdù jù olúwa kò ṣe polówó ọjà ni kò sẹ́ni tó gbogbo apáta onírọ́ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe but ìgbàgbọ́ orí wọn ni wípé láì jẹ́ wípé wọ́n bú ẹnìkan ọjà tí wọ́n ò lè tà láì jẹ́ pé wọ́n bà tẹnìkan jẹ́ ọjà tí wọ́n ò nìkan olúkàlùkù máa ṣépè lọ́nà olúkàlùkù máa bọ́ ẹnìkejì ẹ̀ lọ tó bá sọ pé orí ọlọ́run mi yí màá ní orí ọlọ́run tiẹ̀ náà bàjẹ́ kò jẹ́ kó dìjà olóde ẹlẹ́dẹ̀ mú kankan yorùbá fẹ́ pa yorùbá ń gbógun ti yorùbá kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí àwa ní ilẹ̀ yorùbá ẹ jẹ́ ká modernize ẹ̀sìn tiwa ẹ jẹ́ ká modernize ẹ̀ kó nítumọ̀ kí ẹ ká máa ṣe ẹ̀sìn bí o lè o pa bí o bá o bù lẹ́sẹ̀ kí ló dé it's not supposed to be like that okay gbogbo àwọn ọkùnrin dáradára wọn yìí ó wà irin tètè fún mi ló fà tí mi kì í fi máa ń dá sí so a tún dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho lẹ́ẹ̀kan sí ọlọ́run fún yín sí o olóyè tẹ́ bá wà lórí láì ní mo mọ̀ pé ẹ máa gbọ́ àwọn ọmọ yín máa sẹ́ǹdẹ̀ sí yín so kò tí ì sí mi tí ì rí ìrùn ẹkùn ní Ìbẹ̀jú Lẹ́kì o tí ìrùn ẹkùn bá ti dé Ìbẹ̀jú Lẹ́kì mi náà fẹ́ join ìrùn ẹkùn èmi náà fẹ́ join ìrùn ẹkùn because mo like òtítọ́ mo dẹ̀ lè gbé ìbọn mo lè fàyà gbọ́ta èmi tó jẹ́ pé ẹkùn lèmi mi máa gbádùn ìgboro máa lèmi ńlá ìgboro ńlá máa lèmi tẹ́lẹ̀ ìgò ló máa ya a máa ń pàgò kiri tẹ́lẹ̀ ni ìgò máa rí ẹ̀yin wèrè máa lélẹ̀ ìgboro ńlá máa lèmi tẹ́lẹ̀ ó máa ṣe o ẹ má ṣe ó pọ̀ ńlẹ̀ o èmi náà fẹ́ jọ́nù ìrùn ẹkùn mi ì tí ì rí ìrùn ẹkùn ní Ìbẹ̀jú Lẹ́kì o tó bá dé Ìbẹ̀jú Lẹ́kì ẹ jẹ́ kí n gbọ́ tó dà káwa náà lè join because gbogbo apáta a gbọ́dọ̀ máa jà fún òtítọ́ a gbọ́dọ̀ jẹ́ kí ìlú wa dá kò dá ká máa gbógun tira wa rárá àtọ̀ tẹ̀yin ará Ìlọrin tẹ bá believe wípé ó kẹ́ ẹ̀ kí ṣe Yorùbá ẹ dúró lọ́tọ̀ bọ̀ kí ẹ máa wá láti Ìlọrin kí ẹ máa gbé èèyàn ní Èkó ẹ máa lọ gbé èèyàn ní Ìbàdàn ìgbà tí ni fún state yẹn but bóyá àwọn governors yẹn bóyá wọn think ẹ bóyá wọn òrò I don't understand láì jẹ́ pé èèyàn kan pa èèyàn ní state yẹn láì jẹ́ pé ènìyàn jalè láì jẹ́ pé ènìyàn dófàdíyà ẹnìkan kò máa wá from láti state yẹn láti wá máa kó èèyàn ní state yẹn kí lẹ governor lé it's not supposed to be like that why tẹ́yìn kan máa ṣe wá láti state yẹn tó máa pàṣẹ pé wá mú èèyàn láti state yẹn tí ò dẹ̀ mọ́ pa nítorí ẹ gbọ́dọ̀ wo kíní ẹ̀ dáadáa ẹ gbọ́dọ̀ rò dáadáa it's not supposed to be like that ẹni tó bá ṣẹ̀ ẹ lọ fẹjọ́ ẹ̀sùn ní state yẹ tó bá máa yọwọ́ òfin kò síbi tí ọwọ́ ìjà ìjọba òde ẹ lọ sí state yẹ ni ẹ fẹjọ́ ẹ̀sùn nǹkan báyìí la fẹ́ kó ṣẹlẹ̀ tó bá gbé dé court kò possible gbogbo kan ló wà nínú ìwé òfin ẹ tó bá ṣe kan báyìí ìdájọ́ wo ló tọ́ sí ṣùgbọ́n ẹ fẹ́ wá gbé lọ sí ibi tí ẹ máa ti lè ṣe ìdájọ́ tẹ̀yin fẹ́ it's unpolite bí ìtẹ̀tọ́ ẹni lójúmọ́lẹ̀ ni ẹ fẹ́ gbé ọmọ yẹn lọ sí ibi tí ìdájọ́ máa ti pè yín you don't need it ìgbájú ni fún state tó bá ṣẹlẹ̀ sí ìgbájú ni fún ọba ìlú yẹn ẹ fẹ́ gbé ènìyàn lọ sí ibi tẹ́ máa ti ṣe ìdájọ́ tẹ́ ẹ fẹ́ ìṣe ló dàbí ìgbà yìí sìn kí kìrìsìtẹ́nì ṣẹ̀ kí mùsùlùmí ṣẹ̀ kí wọ́n wá ní kán lọ gbé wá ní ilẹ̀ Ìgbò tẹ́lẹ̀ mọ̀ pé ìlú àwọn kìrìsìtẹ́nì ní ilẹ̀ Ìgbò ìdájọ́ wọn ló fẹ́ ṣe fún bẹ́ẹ̀ ìdájọ́ tó tẹ́ wọn lọ́rùn náà máa ṣe fún kì í ṣe ìdájọ́ òtítọ́ tẹ́ bá fẹ́ ṣe ìdájọ́ òtítọ́ tó bá ṣẹ̀yìn ẹ fẹjọ́ ẹ̀sùn ní state ẹ̀ nǹkan báyìí lọ́mọ yín ṣe nǹkan báyìí lọ́mọ yín ṣe nǹkan báyìí lọ́mọ yín ṣe a dẹ̀ fẹ́ ṣe òfin tọ́ kó tó di pé máa lè máa ṣerú kan bẹ́ẹ̀ yẹn bóyá ènìyàn pa èèyàn bóyá ó jalè bóyá ó dófàdíyà
so ẹ̀yin governor Sanwó-Olú Adeleke Ayédatiwa kí ló kọ governor Ọ̀yọ́ yìí Ṣèyí Mákindé Dàpọ̀ Abíọ́dún ẹ má máa gbárùn kan báyìí láàyè máa ń ṣe nǹkan tó dáa o. And then ẹ má fi ọwọ́ sínú pé kí a máa nira wa lára lórí ìjà ẹ̀sìn máa wà for life ni o, because ọjà kan náà jọ ń ta o, kò sí ẹni tó lè parí ìjà olóṣèlú o, ọ̀rọ̀ ẹ̀sìn dàbí ọ̀rọ̀ òṣèlú ni o, ìjà olóṣèlú máa búra wọn títí life ni o, PDP APC wọn ò ní rẹ́ o, ṣùgbọ́n tó bá jà láàárọ̀ wọn á rẹ́ lọ́sàn-án, ṣùgbọ́n wọn jọ máa ṣe meeting papọ̀. Tinubu lè gbé máìkì sí kó bẹ̀rẹ̀ sí bú Àtíkù lè gbé máìkì kó bẹ̀rẹ̀ sí bú Tinubu torí business kan náà jọ ń ṣe. Ẹ̀sìn wọ́n máa búra wọn kò sí bó ṣe fẹ́ ṣe because Bíbélì tako Quran tako odù Ifá tako Quran, odù Ifá tako Bíbélì. Wọ́n máa búra wọn. Kí náà pè lébùbú? Èbùbú ti bẹ̀rẹ̀ láti bí pé kí Ọlọ́run pa èsùn àti iṣẹ́ ọwọ́ ẹ̀sìn, ẹ jẹ́ ká kọ èsùn àti iṣẹ́ ọwọ́ ẹ̀ sílẹ̀, ó wà ní Bíbélì wa. Tó bá dẹ̀ ti ń dárúkọ èsùn, ó ti ń dárúkọ dáàdì tèmi torí ọmọ èsùn lèmi. So ìgbà tó dẹ̀ ti sọ bẹ́ẹ̀, èmi náà lè kọ wípé jẹ́ ká kọ Allah àti iṣẹ́ ọwọ́ ẹ̀ sílẹ̀. That's it. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ máa búra yín ni, but tẹ bá ṣe ń búra yín kàdánkàdá ṣé ẹ̀rọ ọmọ tó ń pè ń ta lọ́lọ́run yẹn ìyẹn ọlọ́pọlọ náà kò mọ bó ṣe ń sọ̀rọ̀. Tá bá fẹ́ sọ reality tí a bá fẹ́ ṣàbòsí ni o. So olóyè Sunday Igboho náà mo tún bá yín sọ yìí, ẹ pé tí o bá ń ja ìjà fún òtítọ́ jẹ́ mú ẹ̀kọ́ ilé pẹ̀lú, mọ bó ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀, mọ bó ṣe máa bá àwọn èèyàn sọ̀rọ̀, kì í sì wọ nìkan ló ń sọ̀rọ̀ tá ń sọ yìí náà. Okay? Ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀. Àwọn ọ̀rọ̀ kan wà, ọ̀rọ̀ tí ò dáa ni, ọ̀rọ̀ tí èèyàn máa gbọ́ tínú máa bí ni, inú máa bí ènìyàn. Ẹlòmíì kẹ́ wà kó dẹ̀ mọ bó ṣe ń control ìbínú. Okay? So ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ bá wí. Lóòótọ́ òtítọ́ ló ń jà fún, but òtítọ́ tó ń jà fún yẹn o ní àgbékalẹ̀ gidi, o mọ bó ṣe ń sọ̀rọ̀, kì í dẹ̀ ṣẹjọ́ ẹ, ó ṣeéṣe kó máa kọ́ ẹ ní kékeré kó má gbẹ̀kọ́, kọ́ bó ṣe máa sọ̀rọ̀, ẹnu ẹ ló ń fìyà jẹ, kì í sì wọ nìkan ló máa kọ́, kì í sì wọ nìkan ló máa kọ́ kì í sì wọ nìkan ló máa kọ́ sọ̀rọ̀ irú èyí ẹnu wa lẹ́ti àwa la bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́kọ́ra ẹ̀ sí gbòòrò sí èmi ni bàbá yín whether you like it or not, èmi ni dáàdì yín, èmi làwọn ọlọ́pàá, èmi làwọn mùsùlùmí kọ́kọ́ arrest, but wọ́n arrest yìí, wọ́n ṣe wá arrest yìí, wọ́n kọ invitation. Kí ni mo dẹ̀ sọ nígbà yẹn? Mo ní kó lọ wá jáde ibi tó wà nínú àlùkòrán, nǹkan tó ń pè ní ẹ̀kọ́ nìyẹn, mi ò bú anybody náà, kò sẹ́ni bọ̀ tó máa sọ pé mo bú òun. Ẹ lọ wá jáde ibi tó wà nínú àlùkòrán wípé kó máa kírun ẹ̀ márùn-ún. Wọ́n dẹ̀ lọ competition against mi wípé mo fẹ́ da omi àlàáfíà ẹ̀ lóru. Àwọn ọlọ́pàá dẹ̀ pè mí ní zone 2. Mo dẹ̀ ṣàlàyé fún wọn wípé ok, ọlọ́pàá yẹn sọ point kan, ó ní tí n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí mo sọ lọ yìí sí tí wàhálà bá ṣẹlẹ̀ pé kí lè rè mí. Mo ní kò sí, mo ní but èmi láìkí máa sọ òtítọ́. Wọ́n ní kí n fọgbọ́n sọ, ẹ rí pé mo adjust, but wọ́n sì wọ́n ti gbé ẹ lọ sókè kúrò ẹ̀kan, o tún bẹ̀rẹ̀ wèrè again. Rubbish ẹ ti pọ̀ jù, mi ò kí ń gbè sẹ́yìn rubbish, mi ò kí ń gbè sẹ́yìn rádaràda. Okay? Èsì wọn nìkan ló sọ òtítọ́ yìí, àwọn tó sọ pọ̀.